nínú ọdún 2020 yìí níwọ̀nba ìtókùnkù tán yìí a ní fi ẹnì kọ̀ọ̀kan ṣe àwátì. àṣẹ. ní báyìí a pe àwọn akọrin wa láti lè bá wa kọrin ìsìn àkọ́kọ́ pẹ̀lú gbígba owó ọpẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká lè fi ọpẹ́ fún Ọlọ́run wípé látìgbà tí a ti mú January a tún ti wá wà ní December wọn ò fi èmi ṣe àwátì wọn ò fi ẹ̀yin ṣe àwátì mi ò fi ọmọ ṣàwátì bẹ́ẹ̀ lẹ́yìn náà ò fọmọ ṣàwátì. àdúpẹ́ Ọlọ́run. mi ò fi aya ṣe àwátì ẹ̀yin náà kò fi aya ṣàwátì. àdúpẹ́ o. a ò fi ọkọ ṣe àwátì ẹ̀yin náà ò fọkọ ṣàwátì. àdúpẹ́ o. kí ẹnì kọ̀ọ̀kan wa ká lè dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún oore tí wọ́n ṣe fún wa ẹ̀yin akọrin wa kí ẹ dìde láti bá wa darí ètò náà kí gbogbo wa ká dìde láti kọrin ọpẹ́ àti dídáwó ọpẹ́. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Owó jẹ́ aṣíwájú rere. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Owó jẹ́ aṣíwájú rere. Ẹ ká bẹ́ẹ̀ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Agbára mi kọ́.